ìyapa wáyé láàrin àwọn gómìnà PDP àti Àtíkù lórí ète láti darapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú mìíràn fétò ìdìbò 2027. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí tó jẹ́ èèkàn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ti ṣàlàyé pé káwọn lè darapọ̀ mọ́ ẹgbẹ́ míì ó ń lọ́nà táwọn lè gbà láti yẹ àga mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí tó bá dọdún 2027. ọ̀rọ̀ Àtíkù yìí ló máa ń wáyé o lẹ́yìn táwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP níbi ìpàdé tí wọ́n máa ṣe ní ìlú Ìbàdàn ní ọjọ́ Ajé Monday ó máa sọ pé PDP kò ní parapọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan lórí ètò ìdìbò ọdún 2027. àwọn gómìnà náà wọ́n máa sọ pé àǹfààní wà fún ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn láti ṣe bẹ́ẹ̀, àmọ́ àwọn kò ní parapọ̀ pẹ̀lú ẹgbẹ́ mìíràn. tá ò bá gbàgbé ní 20 oṣù kẹta ọdún 2025 yìí ó ní Àtíkù, Peter Obi ìyẹn ti ẹgbẹ́ òṣèlú Labour Party àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai ló máa ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP náà máa kéde pé àwọn ń gbèrò láti parapọ̀ lójúnà àti sí Tinubu nídìí kúrò ní ilé ìjọba tó bá dọdún 2027. látìgbà tí wọ́n ti kéde ìpinnu wọn ó ní àwọn alẹ́nulọ́rọ̀ lórí ètò òṣèlú ó ní wọ́n ti ń sọ àríwísí wọn lórí èròǹgbà náà. Àtíkù tí ọ̀pọ̀ gbàgbọ́ pé ó ní èròǹgbà láti díje dupò ààrẹ lọ́dún 2027 ló ti ń pè fún ìṣọ̀kan láàrin àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó sì ń gbé àwọn ìgbésẹ̀ láti kó àwọn ẹgbẹ́ alátakò papọ̀ káwọn jọ dìkan ó wá wòye pé bí ó tilẹ̀ jẹ́ pé ìkan ẹgbẹ́ ni àwọn gómìnà jẹ́ ó ní ìpè fún píparapọ̀ àwọn ẹgbẹ́ alátakò ó kọjá ọ̀rọ̀ àwọn gómìnà nìkan bí kò ṣe ọ̀rọ̀ àwọn aráàlú Nàìjíríà. agbẹnusọ Àtíkù Paul Ibe ó mà sọ pé ó pọn dandan láti ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣèlú mìíràn tí wọ́n bá fẹ́ ní ìlọsíwájú ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ṣe ìwádìí kí àwọn tó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú àti pé ọ̀rọ̀ tí àwọn gómìnà náà sọ ó jẹ́ kó yé àwọn pé àwọn sì nílò láti ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn gómìnà náà láti jẹ́ kí wọ́n rí ìnílò láti jẹ́ kí píparapọ̀ náà kó wáyé èyí kò túmọ̀ sí pé àwọn gómìnà kò ṣe pàtàkì, wọ́n ṣe pàtàkì gan-an, àmọ́ ọmọ Nàìjíríà náà ṣe kókó tí ìgbésẹ̀ yìí tó sì túmọ̀ sí pé ó jẹ́ ọ̀nà láti gba orílẹ̀-èdè yìí kalẹ̀ lọ́wọ́ ewu tó wà. ṣáájú ni ẹgbẹ́ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ó ti wọ́gi lé èròǹgbà tó ń jà kiri pé wọ́n fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tàbí ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan. èyí ló máa wà nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ náà fi léde lẹ́yìn ìpàdé kan èyí tó wáyé nílùú Ìbàdàn ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025. ìpàdé náà tí gómìnà Bala Muhammed ti ìpínlẹ̀ Bauchi tó jẹ́ alága fún ó ní gbogbo àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n darapọ̀ pẹ̀lú láti jíròrò nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú náà àti orílẹ̀-èdè wa Nàìjíríà. nípa ọ̀rọ̀ tó máa sọ ó máa sọ pé ṣíṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú yòókù ṣáájú ètò ìdìbò ọdún 2027 PDP ní àwọn máa ṣe tán láti tẹ́wọ́ gba ẹnikẹ́ni ẹgbẹ́ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà, ṣùgbọ́n kò sí nínú èròǹgbà wọn láti iṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kankan. bákan náà ó ní ẹgbẹ́ sọ ẹ̀dùn ọkàn lórí ìkéde ìlú òfararọ̀ ní ìpínlẹ̀ Rivers tí wọ́n sì kéde àtìlẹ́yìn wọn fún gómìnà Siminalayi Fubara. ó dàbí títẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ mọ́ ni a sì ṣetán láti ṣe gbogbo àtìlẹ́yìn fún gómìnà Siminalayi Fubara lásìkò yìí láti dáàbò bo ìjọba àwarawa. a ṣetán láti mórílé ilé ẹjọ́ gíga láti tako ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí ìpínlẹ̀ Rivers. gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gba àlejò àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP. àwọn tó wà ní ìjókòó ìpàdé náà ni Dáúdà Lawal láti Zamfara, Kélẹ́bù láti Plateau, Umaru Fintiri láti Adamawa, Adémọ́lá Adélékè láti ìpínlẹ̀ Ọ̀ṣun àti Doyediri láti Bayelsa. gómìnà Sheriff ní ìpínlẹ̀ Delta àti gómìnà Umo Eno láti Akwa Ibom ìní ó jẹ́ pé igbákejì wọn báyìí òun ló sojú fún wọn níbi ìpàdé náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV.
bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa màwé ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o òní lọ́jọ́ ṣẹ́gun kémi àti ká ṣẹ́gun ọ̀tá lé ká ṣẹ́gun ọ̀tá òde o ká ṣẹ́gun amọ́niṣe ni ẹ yá ṣe o.